ló kú báyìí tó máa fi fi lọ pátápátá abẹ́ ẹ̀kọ́ ni tábà débi iṣẹ́ ṣe ó yá dàgbàsókè dàgbàsókè. kí ló ṣe tó nǹkan ló ṣe ó jẹ́ ó sì rí báńkì kan ló sọ fún abáyé bọ́sí. Bọ́lá ní náà ti ọmọ rẹ̀. láìkẹ́dẹ́ máa gbó ìwà yìí o tó bá bí lọ́ǹtọ̀. irú wọn làyà wọn máa ń dì gan. Alright. tó adáborí ọjọ́ aláwọ̀ jíkùtù bàbá pẹ́gún egun ajá bàbá pọ̀rọ̀ ọrùn àgbà bàbá pòkú ní gbogbo alàyè ní dáhùn ó yá àṣàká ọmọ àjìmọ̀bí níbi tó bá wà ìṣẹ̀dá rẹ̀ lápè bẹ́ẹ̀ ni kò jẹ́ bí oníjẹ́jẹ́ ti ń jẹ́ kò jẹ́ bí oníjẹ́jẹ́ ti ń jẹ́ kò jẹ́ ní wàrà ṣẹṣà máa bọ̀. òun nìyẹn ẹ bá wò. Ọlọ́run ẹ wọ́n pàǹpà ni. ẹ fún mi kí ni. ẹ jẹ́ kó pẹ́ wọn fún ẹ̀ náà ló máa gbà bàbá. má ṣe rè. Alfa àtàlà lọ́wọ́ ẹ sókè tàrírè. Bájọ́ tọwọ́ bọnú bí dìímú náà máa bá ó yá tó bá fẹ́ ṣe lọ́wọ́ ẹ méjèèjì kó má lọ fì ẹ́ sẹ́yìn. Sórí nǹkan tó fún ẹ yìí aago gbàlà kò ṣàrí kó tutù. Tó bá ti wá ní kó ṣe kí ni kó lu aago yẹn sórí ibi tọ́wọ́ ẹ wà yẹn. ẹsẹ̀ yìí. Dá padà sẹ́yìn. Tó bá ti gbọ́ gbà ò aago gbàlà ti dún. má lọ ṣe mistake o kó má lọ dún lára ẹ ojú bẹ́ẹ̀ bóyá nọ́mà já ló bá yẹn. ọmọ ajé ọmọ ajé bọ̀bọ̀ ìbá ṣáàtì ìta ni. jẹ́ kó mọ bó ṣe ń lọ jẹ́ kó mọ ṣe ń lọ kò sí wèrè. ilé ìsàlẹ̀ odò tó rẹ́rọ̀ jàmbá dáadáa lè wú wá. Yéé pẹ̀lẹ́. wo arọ gidigba ló pa. Wẹ́rẹ́ jọ bẹ́ẹ̀ lẹ̀. kí ni. Mami! kí ló dé tó ń pariwo. Ẹ sọ wípé báyìí ni. ọmọ àṣẹlẹ lẹ́yìn. farabalẹ̀ kò wo mi ló ṣe tó ń pariwo wèrè. so níbi tó wà sọ fún ẹ lẹ́ẹ̀kan ilé kú làwọn àti àti ń jẹ́ wàrùn kò yẹ nísìn èèyàn kí wọnú omi tán. Ó ti wá kí bí òtútù. omi ó jẹ́ ìgbọ́dọ̀ kan lẹ́yìn báyìí o. Ṣé lè mọ ọmọ rí gan tẹ ṣe? ẹ wo ẹ̀yin ọmọ ayé ẹ má jà ṣe bẹ́ẹ̀. Bàbá ó ti jẹ́ ó ti mú o. ẹ má jà ṣe bẹ́ẹ̀ farabalẹ̀ omi sparrow jẹ́ kó yé jẹ́ kó mọ̀. àlàyé jẹ́ máa gbé ẹ débẹ̀ sórí ìgbà tí èmi máa ṣe kí n ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àìmọye èèyàn ló ti jẹlẹ̀ àìmọye èèyàn ló ti lọ mélòó ló ti pa ó kàn pé àyà ẹ lásán ẹyọ kan lásán ó jẹ́ fara ẹ balẹ̀. ẹ mọ tó ṣẹlẹ̀ wo mi wọ́n ti sọ fún o ti gbọ́ nìyẹn. so orí bèbí tó orílẹ̀-èdè ẹ̀ bàbá ẹ̀ ìyá ẹ̀ àbúrò ẹ̀gbọ́n gbogbo wọn ló lọ sí. Ọlọ́run I kill them myself because I want to become a warrior. wọ́n tún bí lè wọ́dọ̀. èèyàn tó ń di jagunjagun ọmọ pé kò sí lóko ó lọ fà. ẹyọ máa yé ẹ mọ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká pìtì ẹ díẹ̀. Ẹ ó máa rí bẹ́ẹ̀ náà Ọlọ́run ìyá ẹ̀ ló fún lóúnjẹ. kò yé ní ẹ jẹ́ ká kàn sóòlù. ẹ̀jẹ̀ ní o ẹ̀jẹ̀ ní àti pé màmá rèé. ọmọ rẹ̀ ìyá ẹ̀ bá tu ẹ̀. Movement! Movement! Eléyìí ti la ìgbé ọlọ́run. Inú ìwà ọmọ ayé bàbá ó ti wọlé nìyẹn. ó ti wọlé nìyẹn. dákun kí ló dé kí ló fà wọ́n. tó ní mo rí pé ètò dárí sọnù bí ẹni pé ọ̀fọ́sẹ̀ yìí. ọ̀rọ̀ ẹ ti yé mi bóyá torí tí mọ́mí ẹ tó dẹ̀ jẹlẹ̀ láìpẹ́. alaye because they surprise me jù ní pé kánkọ́ sí
mo ìjọ ìkákọ́ ti ń surprise mi màámi àbúrò lọ ìyá kan tó tún kù fún mi tó yẹ pé ìyá ẹ̀ tó wọ́n sùn kiri tó ń ṣe everything tó fún mi lóúnjẹ ó wá jẹ́ pé mi mo tún fọwọ́ ara mi mo tún pàyà ẹ̀. ìyẹn ló wá tó rònú fún ẹ. Tìmí dákun ṣé ok mi ti sọ ọ̀rọ̀ tèmi fún ẹ rí ráyé ìyá tèmi gangan fúnra lára ni mo fi sílẹ̀ bẹ́ẹ̀. bàbá yóò dájú gan o. ó mọ̀ wípé ọ̀dájú ló bówó sórí náà yíká wà yìí tó o bá dájú ò lè dìde sórí kò sẹ́ni tó wà ní kákọ́sì yìí tí ò fi nǹkan kan sílẹ̀ o àṣírí ni mo sọ fún ẹ. wọn á ní mo jọ ìkákọ́ ẹ wá sọ pé owó tí máa náwó yẹn gan ta ni mo fẹ́ náwó yẹn fún ta ni mo fẹ́ náwó fún. Tìmí ṣe mistake láyé mi. ìyẹn ti lọ ìwọ ni kò jẹ o sọ̀rọ̀ mi yẹ o ní láti jẹ o sórí tó bá sọ gbogbo ẹ fún ẹ tó ń darí sọ tó ń ronú dọ̀la kò tán anything o kò tán anything sórí inú ibi tá a wà yìí ẹni tó a nífẹ̀ẹ́ jùjùjù ló gbúdọ̀ fi sílẹ̀. ó ti fi sílẹ̀ nìyẹn ó ti tán nìyẹn ẹni tó nífẹ̀ẹ́ sí ni jẹ́ ó lè ti ní pé kó máa fẹ́ lákiri lókù. mo kàn tó ti àápù nìyí pé èmi tì mí lẹ́yìn mo ní bára mi nínú kankos báyẹn èmi tó yẹ pé ní church wọ́n tẹ̀ mọ̀ ní church tó yẹ pé vip mi ní church tó yẹ pé mo máa lọ náà bíi mo máa lọ everywhere tó yẹ pé pastor mọ̀ mi mo wá dé èèyàn tó wá bára mi nínú kankos yẹn tí mo wá fọwọ́ ara mi mo wá pamọ́ sí mi ọmọ ó dùn mí gan o bàbá láti jẹ́ kí n bọ́ sí brain ẹ̀ sórí èmi tó ń wé dad mi dikin ìyá mi dickless omi rẹ̀ sure nínú ìjọ tó lámìlá kánò mi tó lórúkọ gan èmi tó wá ń wò yìí ọ̀sà ni mi. bàbá yóò rọ́gẹ́ gan o. tó jẹ́ pé ní church mi ò lè má lọ sí church every Sunday ṣùgbọ́n yóò sọ wípé tó bá fẹ́ ṣe kó má ṣe é. so kí ló wá sọ fún mi. àwọn pásítọ̀ tó ń rí gan most of the pásítọ̀ tó ń rí èyí tó wà ní kákọ́sì ló pọ̀ jù wọn. o lè dé church kó fẹ́ fún pásítọ̀ ẹ lówó kí pásítọ̀ máa bẹ́ẹ̀ lè gbà òun ṣe lówó. never most of pásítọ̀ tó ń sọ gan ọ̀pọ̀lọpọ̀ mi wà tó jẹ́ pé kákọ́sì wọn wà yìí tó ju tiwa lọ. so what are you telling me. That is it, ọmọ mi wá ṣe é jọ. That is it. Scorpion. bó ṣe wà yìí ọkàn ẹ kéré gan o. Ọ̀gá jẹ́ kí mi sọ fún ẹ sórí gbogbo ohun tó ń sọ fún látẹ̀kùn ni mò ń gbọ́ nulẹ̀ sọ̀rọ̀ náà tí wọ́n rí yẹn òun ló ní ọ̀run ó dẹ̀ ti di ọ̀run ẹ̀mú tó wà sotí ẹ báyìí ṣùgbọ́n ayé tó wà yìí táwa wà yìí àwa kan ló kólé ayé yẹn lé lọ́wọ́ náà. àwa dẹ̀ ni àwa ló kólé lọ́wọ́. and we must control it and do it bó ṣe yẹ kó lọ kò yẹ nísìn kí ló ń ṣe ẹ́ náà tó bá ṣe bí ọmọ òtè tó ń ṣe bí ọmọ ọ̀dẹ̀. Are you a kid? What's wrong with you? What is your problem? Kí ló fẹ́ máa dánwò lára bí náà? Ọmọ yìí ẹ̀mí tó ti lọ ọmọ yìí àwọn tílẹ̀ ti jẹ ọmọ yìí ẹ̀jẹ̀ tó ti ṣàn sílẹ̀ ni ọmọ yìí àwọn táwọn ti filẹ̀. Ẹyọ kan lásán ló wá fẹ́ parẹ́ lé lórí. Pẹ̀lẹ́ ìwọ pásítọ̀ ló wá ń ṣe ẹ́. Wò mí jẹ́ kí mi sọ fún ẹ sórí gbogbo eléyìí tó ń kórí bọnú tó ń ronú tó ń ṣe gbogbo ẹ̀yìn wa kọ́ parẹ́ ẹ̀ dànù sórí ńgbà tó bá dé kò ní bá lálàáfíà tó ti yẹ sí ọ̀gá gbàgbé gbogbo yẹn kó pàtì kó move forward. ẹ wo ìkọlù rẹ dùn mí jù ní pé èmi fúnra mi báyìí mo fún ara mi mo fi pamọ́ sí mi ṣé ìyá ilé ìdáríjì mi lọ́rùn ṣá yé bàbá mi ilé ìdáríjì mi ó dùn mí gan o. Scorpion. gbogbo tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ lọ tó bẹ́ẹ̀ rí ìyá ẹ̀ sí. Scorpion. ó dẹ̀ gbèrè kíní sí ọ bàbá aláyé. Scorpion. bàbá àgbàlagbà. Scorpion. bàbá àgbàlagbà. tí ìbá ṣe pé Ṣadé jẹ́ nìkan tí mo fẹ́ràn tó ti wọnú ara ta ti wọnú ẹ̀ ta ti dẹ̀jẹ̀ ọlọ́ngbọ́ ọmọ tó yẹ kí n ṣe ṣùgbọ́n tí o bèbí ìlọmọ yìí ṣe wọnú kánkọ́sì náà. dáadáa ṣe. wèrè ṣí ẹni wèrè ṣí ẹni ṣé wọ́n mi sórí tí n bá wọlé tí n bá jáde fún ọlọ́ngbọ́ máa sọ ẹ́ de wúrẹ́ níbi tó jókòó sí kí ló ń wọ́ọ́rì ẹ̀ náà. ọmọdé sì ni ọmọdé ni. kí ló ń ṣe bọ̀wọ́ yìí. ọmọdé ni.
wá jẹ́ kí mi fún ẹ ní final statement sórí bó ṣe wà yìí sórí màá fẹ́ kó pa gbogbo tó ròyìn ti pátápátá má jẹ́ kí n tún fetí gbọ́ mọ́ ọjọ́ tí bá tún fetí gbọ́ lẹ́nu ẹ̀ tó tún sọ jáde ọlọ́ngbọ́n màá pa ẹ́ bó ṣe pàyà ẹ̀ ìyàn kan lásán wà ní wọ́n ń dára lẹ́dọ̀ ṣe mistake ẹ̀ tó ju wá náà lójú rí náà sọ́fọ̀ sí ẹni bí wọ́n ló wọlé sí èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀ o idiot bọ̀bọ̀ yìí o kí ló ń wọ́rí ẹ̀ tọwọ́ ìbá dé náà ṣé wọ́n kọ́ ló máa ná ni gbogbo orùngbọ̀n ẹ tó kún torí bíi tewúrẹ́ yìí gbogbo ẹ ló máa fresh padà gbogbo bọ́dì ẹ máa change wọn náà wà ok wà bọ́ sí gbòòrò wà ṣayé wà gbọ́mọ wà ṣe bó ṣe wù ẹ́ omi nígbà tó bá gbọ́mọ rẹpẹtẹ tó ń tóbi 3 mẹ́rin tí wọ́n mú kan bí tí kan dúró bí tí kan tó dúró láyà ẹ o ti ní ìyá púpọ̀ tó pọ̀ dá ìyá ti yapa nìyẹn ọ̀gá let's forget that side so ti yẹ báyìí sìn gbàgbé ẹ òye ẹ má jẹ́ bínú o ìbínú mi ò dá o o ti rí bínú ẹkùn rí that is it má jẹ́ bínú o o ti fún ẹ ní final statement so bó ti jẹ́ ní scorpion ọmọdé náà sì ni o fẹ́lẹ́ ilẹ̀ òun náà máa ṣe kí ni ká tó yé láì ọ máa jẹ ọ kò sí wàhálà ẹja wọlé ká ṣe fàájì ẹ báwo inú rò pé ẹkẹ ti wọnú ilé náà. ọ̀bọ yìí ló ń ṣe bí òkè tó ń ṣe bí tó ń ṣe bọ̀ọ̀lù náà. mo ń bọ̀ tẹ̀sán mo ní kí n farabalẹ̀ kí n gbọ́ conversation yìí tán kí n tó jáde ni ọmọ o gbàgbé ẹ̀sùn ti yẹ báyìí kí ló ṣe é balẹ̀. ẹ abúlé gẹ́tọ̀ ká ṣe fàájì. ẹ jẹ́ kí n rógòlò ẹ jẹ́ kí n rí bá ti ṣe o. mi ni mo ṣe wá o mo fẹ́ kí àwọn ọmọ mi ó lọ́lá nínú ayé mo fẹ́ kí wọ́n jẹ́ olókìkí mo fẹ́ kí wọ́n níláárí láyé kán níláárí ju àwọn ẹgbẹ́ wọn lọ tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ fún mi olúwa mi inú mi á dùn nǹkan kí nǹkan tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ béèrè lọ́wọ́ mi màá ṣe gbogbo ẹ̀ fún yín olúwa mi ẹ ṣe fún mi o mo fẹ́ káwọn ọmọ mi kó jẹ́ ológo nínú ayé kí wọ́n ní owó lọ́wọ́ olúwa mi ẹ ṣe fún mi o olúwa mi ẹ ṣe o. ẹ̀yin olúwa mi ẹ jẹ́ kí rí bá ti ṣe o kí ìrọ́nà gbé gbà mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mílíọ̀n bílíọ̀n dọ́là mo fẹ́ o pound sterling kí máa clubbing kí máa gàso kí máa gbé àwọn obìnrin kí wọ́n dá mi mọ̀ nígboro kí máa lówó lọ́wọ́ ju àwọn fámìlì mi lọ kán máa rí mi kán sọ pé lówó ni mí nǹkan tí mo fẹ́ nìyẹn o mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. ẹyẹ kò ṣe o ẹyẹ kò rí bẹ́ẹ̀ o kò ṣe bẹ́ẹ̀ o kì í lówó ńlá bílíọ̀n mo fẹ́ lọ́lá gidigidi ní pásítálì dọ́là nǹkan tí mo fẹ́ nìyẹn o mo mọ̀ pé ẹ máa ṣe fún mi ẹ ṣe gan. irú aláwo lélẹ̀ aláwo lélẹ̀ gbà mí àlá àwọn méjì dúró èèyàn kan dúró ìkejì dúró ẹ̀yin méjì mo wá sọ pé mo fẹ́ lówó mílíọ̀n bílíọ̀n aláì lágbára o irọ́ o láti gbàdúrà ní orúkọ Jésù
ní agbára ẹ̀jẹ̀ Jésù alágbára ọ̀dọ́run kìnìún ẹ̀yà Júdà ẹ̀mí mọ́ ẹ ṣí mi lójú ẹ̀mí Ọlọ́run ayérayé ẹ ṣí mi lójú ẹ̀mí bàbá mi àti Ọlọ́run mi aláàtí mo lọ bàbá mi àti Ọlọ́run mi ẹ wá bá mi tàn mọ́lẹ̀ sí Ọlọ́run ayérayé ẹ má bá mi tàn mọ́lẹ̀ sí bàbá mi àti Ọlọ́run ẹ má má jẹ́ kí n ṣe lásán ibi tí ọ̀rọ̀ ìgbésókù sí mi bàbá mi àti Ọlọ́run mi wá láàbì lójú Ọlọ́run Olódùmarè ẹ ṣí mi lójú ẹ̀mí ẹ̀mí mi ẹ ṣí mi lójú ẹ̀mí bàbá mi àti Ọlọ́run mi ẹ má má jẹ́ kí n ṣìyàn bàbá mi àti Ọlọ́run mi ẹ má má jẹ́ kí n ṣìrìn ayérayé o Ọlọ́run àánú Ọlọ́run ọ̀gá ògo ẹ ṣàánú fún mi kìnìún ẹ̀yà Júdà ẹ ṣàánú fún mi ẹ̀mí mọ́ ẹ ṣàánú fún mi Ọlọ́run ayérayé ẹ wá ṣàánú fún mi kábíyèsí arúgbó ọjọ́ ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. pásítọ̀ bọ́dà tèmi lẹ́yìn ẹ káàbọ̀ ẹ kú àdúrà sà Olúwa Ọlọ́run ọ̀gá ògo kó wà pẹ̀lú yín àmín sà ẹ kú àdúrà. àmín sà ẹ wò ó pásítọ̀ àtẹ̀kàn tẹ́tí ní kí n máa gbàdúrà náà mo ti wà níbàyí tí mo ti ń gbàdúrà so ẹ̀yin gan ni mo tẹ̀ ń dúró dé pé kẹ́tì ẹ̀ dé kẹ́tì ẹ̀ ṣe prayer fún mi kí ráyè lè máa lọ. bọ́dà tèmi lẹ́yìn yes sir. ẹ̀mí Olúwa ṣí mi lójú lórí àwọn nǹkan kan tó fara pẹ́ ìrìn àjò ayé yín ẹ lé eku méjì ẹni bá dẹ̀ lé eku méjì á pòfo ẹ fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run bákan náà ẹ tún fẹ́ gbà lọ́wọ́ èṣù. pásítọ̀ ọ̀rọ̀ yìí ṣe ń bá kọ o ẹ lè bìlí pé nǹkan tẹ́ sọ yìí the same thing pẹ̀lú àlá tí mo lá tí mo fi dìde síbà tí mo ń pray tẹ́ fi wọlé ẹ wò ó surprise mi o. ògo ni f'Olúwa lókè ọ̀run. hallelujah. bọ́dà tèmi lẹ́yìn yes sir. ẹ kíyèsára èyí túmọ̀ sí wípé ẹ fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ẹ tún fẹ́ gbà lọ́wọ́ èṣù tó túmọ̀ sí ẹni tó ń lékun méjì ẹ fẹ́ lékun méjì ẹ pòfo ẹni bá lékun méjì á pòfo bọ́dà tèmi lẹ́yìn ẹ kíyèsára ẹ wọlé ẹja gbàdúrà. ó ga o. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kábíyèsí àwa gbé ọ̀gá torí ìwọ ni Ọlọ́run ẹ ṣé bàbá lórí ayé ìránṣẹ́kùnrin rẹ yìí Olúwa gba gbogbo ògo àmín Olúwa gba gbogbo ògo àmín ogun ayé rẹ Olúwa ẹ jẹ́ kó ṣẹ́ àmín kán lè lẹ́nu ọpẹ́ àmín ní ìkẹyìn kán fògo fún ọ àmín Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. bọ́dà tèmi lẹ́yìn ẹ ṣé gan sà. ẹ kí ẹ sára o yes sir. Ọlọ́run kó wà pẹ̀lú yín àmín sà. mo rí yín náà ẹ ṣé gan sà. ó dàbọ̀. ẹ sà ó dàbọ̀ sà. màá tún wá padà rí yín sà. wo ni ẹ kíyèsára eku méjì kéèyàn máa pòfò. kò sí pòfò ọkọ Ọlọ́run ní jẹ́ àdúrà tèmi tẹ̀ ti gbà ná látẹ̀kẹ́ tí mo ti gbàdúrà ní ìbá àdúrà tèmi ti gbà. mi ò mọ reason ṣe máa fi fún àwọn èèyàn lówó tí wọn ò ní báyìí ṣiṣẹ́ yín ẹsẹ̀ gbogbo koríko yìí mo sọ pé kò ti kókó gé ó kà gbowó lásán tó bá fẹ́ gbaṣẹ́ báyìí wọ́n mọ bẹ̀bẹ̀ ranù wọ́n mọ fi kọ́ọ̀lì dẹ̀ láàmú kọ́ọ̀ ní gbogbo gbà àfún wọn lówó tán sì ń wò gé koríko ọmọ tá a tiẹ̀ ní kó bá wa ra omi dà kí ló tún sóun náà irúkìrú ọbẹ̀ wọ. ògbé àbí ó ti súnmọ́ tòsí bí báyìí ẹwẹ́ gbogbo koríko. ara sà. modest báwo mo ti ń pe kọ́ ẹ ògbé. ẹ wo bó tilẹ̀ ló fẹ́ lé mi díẹ̀ ni àti mo lọ plug fún mi. ok mo ti ẹ̀rù pé gbà tó ti súnmọ́ bí. omi tẹ́ ní kí n máa ń gẹ̀tì wà lórí. ok thank you good of you. gbogbo koríko. àwọn tí mo ní kí wọ́n bá mi ṣe náà mi ò rí wọn mo ń pe nọ́mbà wọn kò lọ I don't understand. ṣé wọ́n fẹ́ já fílìsì bí báyìí pẹ̀lú koríko. ọ̀gá mi ẹni bínú jà rẹ. owó nìkan ni wọ́n mọ̀ owó bá fóònù fún mi owó nìkan ni wọ́n mọ̀ wọ́n rò pé yẹn owó yẹn ń nílẹ̀. ẹ wo ọ̀rọ̀ wọn ẹ ò fíyàn sáà fi sí gẹ́gẹ́. gbogbo ibi báyìí ó dẹ̀rù pé gbogbo blọọkì yìí ó rò pé ó sọ ọ́kì bẹ́ẹ̀ àbíká gbẹ́yẹ kọ̀ọ̀kan lé lórí. ọ̀gá mi ẹ wo kò síbi tá a lè fẹ́ ṣe náà owó yín ló ń sọ̀rọ̀ ta. ọmọ ìgbé ní Nàìjíríà ìkálukú mánéjà rẹ̀ visitor toilet yìí wọ́n wò pé ká blọọkì bíbá yìí. bẹ́ẹ̀ mi ṣe ń rí níbi tó wà yẹn náà kò sí big deal ó wà òkè.
ọ̀gá kí ló ṣẹlẹ̀? ìyẹn ń tún Kí lẹ jẹ kúrò nílé sà? Ẹ ṣúọ̀? ó dẹ̀ inú yẹn rún mi gan o. Serious? Bẹ́ẹ̀ tí ń lọ́nu mọ́lẹ̀ yìí mi ọ̀rọ̀ sàn ṣe jẹ kọ́kọ́ kúrò lé ni. No, bí mo yẹ mọ́ mi sí náà ni omi náà mo mú sí. Ó lè wá àpòkè ti sẹ́mu àpòkè mo ti rà ẹ̀mí náà ti mú ìdálẹ̀ kan wá fún sà. Mo dẹ̀ so ṣúọ̀. Kí ó máa serious. Modest. Ọ̀gá. Modest. Ọ̀gá máa ń lọlẹ̀. Modest. Ọ̀gá. Lọ fi sínú omi fún mi. Modest. 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 Yeah. dọ̀rùn kó bá ń ká wọn síwájú ẹ̀. Èmi ni wọ́n ń ṣẹnu bọ̀lọ̀bọ̀lọ̀ tó lọ ń ṣẹnu bí olórí burúkú sí. Èmi Ṣadé Adúnadú. Ọ̀gá, ọ̀gá. Ọ̀gá. Omi náà lọ ní kí n bá ọ̀rọ̀ wá náà. How come? Kí ló ṣe é báyìí? Ọ̀gá. Olóhùn tó bẹ́ẹ̀. Mo bá iṣẹ́ tó fẹ́ gbà kí tuntun lówó. Òun tẹ́lẹ̀ wá lè ṣerú kọ̀ bá omi tó ní kí n rà wá lélẹ̀ ó tún ọ̀tà tó lélẹ̀ yìí. How come? Kí ló ṣẹlẹ̀ tó lè wà nínú àbí? Ọ̀gá. 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 Yéé. Ọ̀gá. Ọ̀gá. Ṣadé, mo mọ̀ tí mo fi pè é síbí ìdí náà ò dẹ̀ ju pé lórí new mission tí a fẹ́ embark sí John Nifai, and this is so great one. In fact, kì í ṣiṣẹ́ kékeré, iṣẹ́ gbàǹgbà tẹ́ máa ń gbọ́ iṣẹ́ ńlá. Ṣùgbọ́n iṣẹ́ yìí ìdàkejì tí mo tún wá rò sí torí woman tán la fẹ́ ṣiṣẹ́ ìfún yìí wọ́n ní ìyáláyà ni o, wọ́n ní ìyáláyé pàápàá, ìyáláyà àwọn ìyáláyà. Èmi náà jẹ́ kó yẹ ẹni tó ń sọ fún mi pé Fẹ́mi pé kì í ṣe ìyáláyà lọ́dọ̀ tiwa, torí tó bá pèrè ní ìyáláyà àwa gan bàbá ńlá àwọn bàbá, àwa gan ní ìyáláyà àyà lọ́dọ̀ tiwa ń bí. Bẹ́ẹ̀ yẹn bá sọ pé òun lóògùn, mo ń jẹ́ kó yé wọn pé àwa gangan lóògùn tán náà nìyẹn. Bẹ́ẹ̀ ni, so we are more than that, that is it. So but nǹkan jẹ́ kó yé mi bẹ́ẹ̀ ni pé woman ìbọn no go area, kẹ́yìn ìbọn fún dandan wọn ní kò lè wọlé pé òun gan disara. Number 2, ọ̀bẹ àdá no go area, kẹ́yìn ṣáàdọ̀lá wọn ní kò lè wọlé pé ọmọ ayé lòun náà ti gbáyé mi, ó ti gbáyé jẹ ẹni sìn ó pọ̀ lára ẹ̀ bí wọ́n ṣe sọ ọ́. So wọ́n á pé kí la máa ṣe, no problem. Ó pọ̀ lọ́wọ́ tiwa náà, ó pọ̀ nílẹ̀ yẹ́kẹ́yẹ́kẹ́, ó pọ̀ bí yẹpẹ̀. Bí bọ́n ò bá lọ rádà ò lọ, a máa lo plan B fún náà. Ìyáláyà ẹ̀ á jẹlẹ̀ á ṣubú lọ́hùn. Ó mọ yẹn dájú o, ṣùgbọ́n tó wà bẹ̀ ni pé ẹ̀yin guys mo fẹ́ ká wò ó nínú àwọn guys méjì tó ṣẹ̀ wọlé ta ni ká gbéṣẹ́ yẹn fún wọn. Mo fẹ́ kájọ òun lórí ẹ̀ tíṣẹ́ yẹn dẹ̀ máa fi perfect tó máa dán tó dẹ̀ máa wà pa. Boss, mo wà pẹ̀lú ẹ̀. ó yẹ ká mọ̀ pé èmi Ṣadé ọ̀ṣàmáṣà nìyẹn fọ́ fún àwọn iṣẹ́ báyìí. Ẹ mọ̀ pé nǹkan tí máa ń láìkì gangan ni àwọn ọkọ líle líle tó rọ́mọdé ìbèrè mi fún ara.
I trust you. The person you're talking about, she's a woman, as in woman. She's not a wolf. I can confront her. But nǹkan tí mo kàn máa fẹ́ bẹ̀ ni pé níwò pé bóyá ká jẹ́ kí Sparrow lọ ẹ mọ̀ ó ti ṣiṣẹ́ kan tẹ́lẹ̀ but tó náà wá lọ ṣe irúṣẹ́ ńlá báyìí òun náà máa lè brave tán as a man pé yes lóòótọ́ òun wá pẹ̀lú àwọn kan òun tó ti mọ àwọn èèyàn àwọn ilé tó lọ fà. What do you think? Sparrow kan náà. Sẹ́rí èrò tèmi ó lè yàtọ̀ sí tiyín o. Èmi ń wo ọ̀rọ̀ títí mi mo rí wípé ó níw ṣùgbọ́n bó ṣe níw yẹn tá a bá kọ́kọ́ fi iṣẹ́ ńlá kan yẹn tá a fi tì síwájú ó náà fi máa ní boldness now. Scorpion. Let me talk. Why you talking like this? Temi is just a child. Mo mọ̀ jù yín lọ now. Lóòótọ́ o lè mọ̀ jù mí lọ. Iṣẹ́ kan ni Sparrow ṣe náà tá a fi mọ̀ wípé lóòótọ́ ó ní confidence ṣùgbọ́n ẹ jẹ́ ká try rẹ̀ àwa náà fi máa ní confidence nínú ẹ̀ tó bá iṣẹ́ tó wà successful mo wà lẹ́yìn ẹ̀ èmi bí ẹnìkan mo wà lẹ́yìn ẹ̀. Scorpion. Sure. Okay. Boss tó bá ti jẹ́ bó ṣe fẹ́ ni Aishade mo fara mọ́ because what I believe in kò sí nǹkan tí wọ́n pè ní ìmùlẹ̀ kò dẹ̀ sí nǹkan tó ń pè ní ayé ju pé ká bára wa sọ ká gbọ́ lọ kò dẹ̀ sí nǹkan tó ń pè lọ dálẹ̀ ju pé ju nǹkan tó fẹ́ máa ṣe lọ at least tó bá ti ń sọ tí mo ti ń hákìlì tàbí jọ hákìlì láàrin wa mo ti ń rí bí ó dálẹ̀ ni so in that case boss I agree with him. Okay. ó sọ pé kí tí mi lọ but I agree. Alright mo gbọ́ tẹ́yìn méjì sọ but mo fẹ́ ká notice nǹkan kan ṣé ọ̀pá kékeré ó ṣe é pa ejò ńlá ṣá. Bàbàràbà ó possible ó lè pa ọ́ lóòótọ́ ó lè pa 100. Are you sure? ọ̀pá kékeré tẹ̀rí ẹ̀ lè pa torí wípé odò tá a bá fojú rí náà nígbà mi ló máa ń gbé ni lọ. You're right. ẹ jẹ́ ká wò dáadáa. Okay. ó bá ti lẹ́yìn. àdìjọ máa tì í. All right. Well, Ṣadé gẹ́gẹ́ bí Scorpion ṣe sọ iṣẹ́ kan náà la fi kọ́kọ́ test Sparrow tó dẹ̀ ṣe tó perfect la fi ní trust inú òun náà bóyá a bá fi lè tún test tí mi náà bóyá o máa work ṣùgbọ́n tẹ́mi kan wọ́n bẹ̀ ni wípé kó má lọ sí fọ́kọ́ tẹ́mọ̀ pé iṣẹ́ ńlá ni big job in fact tá a bá parí iṣẹ́ yẹn tó bá work tó wà okay everything was successful oh my God a máa pọ̀ sílé a máa pọ̀ sára a máa pọ̀ sápò millions of money ló fẹ́ jáde lórí iṣẹ́ yìí so we must not joke with this kind of job that is it òun ló jẹ́ kí n máa debate ọ̀rọ̀ ẹ pẹ̀lú yín kí la fẹ́ ṣe lórí ẹ̀ now intel dey conclude sí ẹni tí mi ṣùgbọ́n Scorpion no fuck up no traces. You know me now. Fuck up ke. 100. Oh my God. 100. Scorpion. 100. Tí fuck up bá lọ wà tí traces lọ wà tọ́ka lọ fó ó máa affect wa o. ó máa affect ẹ ó máa affect ẹ it's not that. àdìjọ máa ṣe ni a máa ti lẹ́yìn. Oh God. Ọlọ́run ló máa affect. Kò lè affect anything. Nínú àtúntò tèmi pẹ̀lú ẹ̀ bá ti tì lẹ́yìn àdìjọ máa ṣe ni iṣẹ́ wa ni. Okay. ẹ forget. ọmọlẹ ṣe what's that. Mo tẹ trust Ṣadé náà mo tẹ trust ìwọ náà so definitely tó bá jẹ́ pé ẹjọ́ máa ṣe ni a jẹ́ pé mo fi ẹ̀yìn tìyín nìyẹn o mo fi ẹ̀yìn tìyín nìyẹn o ẹ má jẹ́ ń wò ó so final statement ẹ wá ṣe tọkọ-tìyàwó kẹ ṣe lọ báyìí kẹ gáìdì ẹ kẹ bá mi. àdìjọ máa lọ ṣe ni. mo ti mọ kẹ́mi ò lè fowó lẹ́rọ lọ́wọ́ ṣe ẹ ò bọ́ọ̀sì. afẹ́dọ́dọ̀ aláyé tó gbé iṣẹ́ ta ṣe last year aláyé ọ̀sẹ̀ òní. tèmi tẹ rògbò wáyà ilé ọkàn lé ta lè ṣáyà. jẹ́ ká kọ́kọ́ lọ́dọ̀ aláyé yẹn náà jọ. sọ́tún yọ ni. tó bá ti ṣe fáwọn ẹ̀ ṣáà. òun tiẹ̀ wà ń bẹ̀ náà ó yẹ wà ń bẹ̀. all right okay. Okay. After I don't confirm. Using another name. Yeah. Stop. Ọbẹ̀. Gbádùn ṣá. Mo tún dáadáa. Sori nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ yìí.
wọ́n kàn yẹn kí lórí. mo lóbìnrin kan. obìnrin kan fẹ́ lọ pa ní ti yẹ. níbo ló wà. yàrá ìyá ló ń wò yẹn. yàrá ìyá fáwọn ọmọ ẹni kò ṣe fáwa. o ti ṣoré lè. ọbẹ̀ kò lè wọlé kò lè pa. mi ò kọ́ àdìtọ́ kìlẹ̀ tọ́ kárí màá di. ìyá ẹ̀ fún ara ẹ̀ fún mi lè má sọ̀rọ̀ kó dún. ìwọ ló tojú bọ̀ kọ́tọ̀ ẹ̀ kó tojú bọ̀ mi mò ń ìyá ẹ̀ ṣe o. ó kò yẹ ọbẹ̀ kò wọlé ìbọn kò wọlé. ṣé mo dẹ̀ sọ fún ẹ mo ní kó wá wò mí lé o ní àfọwọ́yàn kí ṣàwárí ẹ kí wá rí ẹ bó ṣe wà yìí tí ó gbọ́ mi eléyìí ọkọ̀ máa fi pẹ́ẹ́tì ẹ̀ wọ́bì kan ni ṣòro àǹtí white yìí kan tó wà nínú ẹ̀ ṣe kí ni ó lọ fà á tó bá ṣe fi sí níwú báyìí. fámìlì mi kọ̀ọ̀kan pààyàn rí mo ti gbọ́ ṣé wọ́n lọ́kọ̀ lọ ni mo ti gbọ́ mo ti gbọ́. ọlọ́pàá bá ti mú èmi mọ̀ ń pa ẹ̀ o mi mọ̀ yá ẹ̀ rí o. ọ̀yà movement. Okay. Oorun jẹ ló ti pọ̀ jù báyìí. Tó bá ti lọ wọ́n sọ náà tó ti lọ́rọ́ tí ẹjọ́. Níbo ló wá wà báyìí? Alright, mo ti rí ẹ lọ́ọ̀kan. Mo ti rí ẹ. Okay, mo ti ń bọ̀. Alright. Ọ̀la ìkúkúrùn máa pa mí báyìí. Kí n gbé mọ́tò o. Màmá, ẹ wojú mi, mo ṣe wáyé mo kára gan. Ẹjọ́ mo bẹ̀rẹ̀ ní ẹjọ́ tó lọ. Mo ṣe wáyé nǹkan tí mo tẹ̀ nídìí pé kò sọ láti pé ẹ nítorí pé ẹni lọ́jọ́ ikú ẹ dé. Ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀yìn ọmọ mi kéré. Ẹjọ́ mo bẹ̀yìn ní ẹjọ́ tó lọ. Ọmọ ẹ kéré. Bẹ́ẹ̀ni. Wọ́n mo ṣe wáyé mi ò lè kó lójú. Wọ́n ti gé mi lọ ìyàṣà kéré mi ò gbẹ́ ní ti mi ò gbọ́ pàà. Ọ̀rọ̀ bá ń gbọ́ mo ṣe wáyé. Ọlọ́run wọ́n ti gé mi lọ alákọ̀ọ́ à ń gbọ́. Mo ṣe wáyé. Mo máa pa ẹ́ lẹ́yìn iṣẹ́. Ṣé yóò láti ṣe yà? Ẹjọ́ tó ọlọ́run fọlọ́run bá bẹ̀yìn. Ẹni tí tẹ bá fẹ́ máa ṣe fún yín. Ẹjọ́ nǹkan tẹ bá ti fẹ́ máa ṣe fún yín. Ẹ máa gbọ́. Bó ṣe ń wò mí, mo jọ lóhùn lójú ẹ̀. Àbí mo jọ ẹ̀ tẹ́bí pa àbí. It is I don't get money for hand. It is I don't carry. Ẹjọ́ ẹni tí bá ti fẹ́. Ẹni tí bá fẹ́. Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo bá fẹ́ o máa fún mi. Bẹ́ẹ̀ni. O máa fún mi nǹkan tí mo ti fẹ́. Ṣé bó ṣe wáyé yìí ṣó lówó lọ́wọ́ ni? Ẹ má wọrí. Àwọn fún yín nǹkan tẹ bá ti fẹ́ sá. Ok, ṣé o lè fún mi ní 5 meter? 5 million naira ló ń jẹ bẹ́ẹ̀. O máa tẹ 5M. Ẹ o máa ṣe kí ni? O máa fún mi ní 7 million. Eléyìí ń wá ẹ̀mí ni o. Tó yẹ máa wá ẹ̀mí ni. O máa ṣe kí ni? 7 million. Tó bá wá ẹ̀mí kó máa pa ẹ́. Ẹjọ́. O máa fún mi ní 7 million. Kì í send account number bíbá. O lè máa send ẹ̀. O yà jẹ́ kí n tẹ́. Pé máa wá ẹ̀mí. O yà sọ ojú wake up. Wo 7 million naira kẹ 10 million naira mo fẹ́ gbà. Ẹjọ́ sá ẹ ṣàánú mi ẹ ṣàánú ọmọ mi ẹ ṣàánú mi ẹjọ́ tó lọ mo fọlọ́run bá bẹ̀yìn ní sá ẹjọ́ ok máa fi yín ní 12. O máa fún mi 12 million. O máa ṣe kí ni? 12 million. Àná yẹ wetin you dey talk? 12 million. Recap. 12 million naira. Yes. 12 million naira 12 million naira yẹn náà lọ fa o. Ó yá ṣé kí n tẹ ásà mi? Kí n tẹ ásà mi? Ẹ ní sùn ẹ kí pé ẹ bá tún máa ṣe àmì. Wọ́n ní máa sẹ́ńdẹ̀ sá. Ṣé kí n máa pè? Ok 06. Mo ti ṣe sá. 56. Mo ti ṣe. 65. Mo ti ṣe sá. 79. 29 GTB. Ó yá mo fẹ́ máa gbọ́. Mi ò fẹ́ gbọ́ wáyé ni o. Mo fẹ́ ní a minute. Hello. Bá mi sẹ́ndì 12 million náà jọ ń tún lọ lọ́hùn níbi ibẹ̀ mo ti wà níbi ibẹ̀ jọ ń tún lọ lọ́hùn. Ok. Alaye, who you dey call? Ẹni tó fẹ́ bá mi ṣe ní bag manager. Ok, bag manager. Yes sir. Ok. Answer. A minute ni o. Ẹ bá ń sá. A minute. Bẹ́ẹ̀ sá. 12 million. Bẹ́ẹ̀ sá. Ok. Hey, hands up. You move. Hey. Set me up. Oya. Gbogbo nǹkan tó wà lọ yẹ kó nálẹ̀. Hey. Shake. Hey.
ẹ bá mú ẹjọ́ má fọ orí ẹ̀ dànù. ẹjọ́ ọ̀yá gbọ́dọ̀ tó gbé wa. ẹ wo lóòótọ́ ebi ni kọ́kọ́ wọ́n rán mi ní. àgbọ̀n mi àwọn tó kún wa ta. ok bàbá ti rọ́bìsì. ẹ wo máa fi bẹ̀ fọ orí ẹ̀. mi ni ẹjọ́ àpọ̀ máa jọ. madam. rọ́bìsì ò ló jẹ́ o. inú mi o. màá fi bẹ̀ fọ orí ẹ̀. inú mi o. rọ́bìsì bá play rọ́bìsì pẹ̀lú mi o. inú mi. ṣe ilé ma ti lọ. ẹ ṣe o ṣe mo dúpẹ́. Sade, listen, why are you doing this to yourself? Why? Baby, ọmọ oró ni ẹ náà. Okay, so more. You are a man, for God's sake. You are a man. What is your problem? Tell me. What is your problem? Look at yourself. So, I don't know. No was surprised. A whole you. So you are not just ordinary person, man. You are not a woman. You are a man, for Christ's sake. What's wrong with you? Àwọn èèyàn ló máa ń sọ wá ní obìnrin àtẹ̀yìntọ̀ lásán. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, I know for sure that you are not more a woman, but you are a man. Even though if I'm not a woman, but mo fẹ́ kó mọ̀ kọ́kọ́ dájú pé nǹkan kan máa ń ṣe alágbára nígbà míì o tó máa fi dojú kò fẹ́ tẹ̀ lásán. Now, àwọn tá à ń sọ yìí now, I'm talking about Timileyin and his mother, including his sister. So what are you telling me? Baby, listen to me. Now, me ò expect pé wọ́n ló yẹ kó máa sọ gbélé kó máa ronú báyìí. Listen, jagun ni ẹ now, ọmọ oró ni ẹ. You are a lion. Ẹkùn kì í bẹ̀rù, bẹ́kùn bá pọmọ jẹ tó bá pààyàn jẹ, ó máa fi ń ṣararìndín náà, ó fi ń ṣayọyọ ní. Tó bá rí thousands of animals, a máa pàjẹ́ ni. Ẹkùn dẹ̀ kì í sunkún nígbà tí ẹranko ẹgbẹ́ kan bá kú. What is your problem? Má gbàgbé, so ti gbàgbé ni. Kó tó wọnú géèmù yìí, your father, your mother, even everyone in your family, they went for this. I killed them myself. That is it. Not just because I want to be a warrior. And why tó wá fi ṣerú ilé? Oh, but Timileyin lọ fà gan. Man, I don't like this. Oh my God, you are giving. Sorry, tó ń ṣe lásán fún mi ní problem fún mi lẹ́dí. Well, kàkà kan pé one spanner lost to me. Baby, tí èèyàn bá tẹ ọ̀ká nírú mọ́lẹ̀, ó máa rí jáfàyàfà. Àwọn yẹn ti tẹjọ mọ́lẹ̀. Oh, let's forget about that one. I need to move forward. So that's just bygone be bygone. Hello, Timileyin ti dóúnjẹ fún lẹ́nìyẹn, ó ṣàmọ̀ ilẹ̀ náà ti jẹ tiẹ̀ nìyẹn. Ọmọ kí ló ṣẹlẹ̀? Kí ni next time? Next time. Okay. Aláyé tí mo sọ pé ó pè mí yẹn náà, òun ti bọ̀bọ̀ yẹn. Martins. Yeah. Let's go for that. All right. Ká kọ́kọ́ fi yẹn ṣe RIP fún àwọn tó lọ. That is pé ìyẹn ló wà online báyìí. Social ayé nǹkan gidi. Trust me now. Sade. Trust. 100. Please. Soja pàdé lábẹ́tẹ̀. Ẹ bá wò. Ẹjọ́ ìyá ìgbọ́ ẹjọ́. Ẹjọ́ gidi mọ́. Ẹjọ́ dùn. Ìyá ìgbọ́. Ẹjọ́. Ìyá. Ó ti ìyá. Pàgbé ọmọ. Ìyá ìgbọ́. Akíndéde rẹ̀. Ó ti rí yá.
tó o bá rí ìyá ò ní dúró ìyá ikọ́. Ikú dé pọ́nmọ́mọ́ oníyà burú ni ayé wọn pariwo rọ́mọ́ máa pariwo rọ́mọ́ ikú kí ló dé tó o bá rí kú ò ní dúró tí kú bá dé tó lè dúró torí pé ibi tí ikú wà ó lọ́rùn àpáàdì níbi tí iná tó ń jó tí ò ní kú wà iná àjò òkú bẹ́ẹ̀ kòkòrò tó wà tí ò ní kú ibẹ̀ ló wà tó o bá wá rí kú tó o wá lè dúró tó o bá débẹ̀ lọ́tọ̀ mọ̀ pé mò ń bọ́ ṣeré mọ́dé ni mo lọ ti rí kú ojú mi jọ kú rí níwọ̀n tó o sì rí kú nígbà tó o bá dénú ọ̀run àpáàdì níbi tí náà àjò òórùn tó ti ń jó iná tí ó tiẹ̀ ní kú níbi tí iná kì í tí kú bẹ́ẹ̀ sì ni àwọn kòkòrò bẹ̀ kì í parun ọwọ́ ń pariwo kú ó tí ì rí alẹ́ ìwọ rí kú ọmọ sọ̀rọ̀ ó rí kú ọmọ sọ̀rọ̀. Arákùnrin. Ẹ jádù bí. Wà kí ló dé? Ta ni ọ́? Kí ló wá ṣe? Níbo ló ń lọ? Bolo ti ń bọ̀? Ta ló ràn wá? Èéjì rí. Ó ń dẹ́gbẹ́ nǹkan bí bá ti dé ni wọ́n máa ń wà. Ó gbèpè àtìlẹ́wà ni. Ẹjọ́ ìjádù bí. Ẹgbẹ́ mi kalẹ̀. Sórí tó bá ìrìn àjò ayé rẹ dé. Nípasẹ̀ ojú kòkòrò kò sí ẹni tó lè sin Olúwa méjì pọ̀ yálà kò fẹ́ràn kan tàbí kókórìíra kan orí bí tó pàdánù ìgbésí ayé rẹ sí torí ìyá rẹ àti àbúrò rẹ tó fi wọ ẹgbẹ́kẹ́gbẹ́ inú ayọ̀ ni wọ́n wà lọ́dọ̀ ọ̀gá ògo níbi tí wọ́n ti ń jẹ gbádùn ayérayé orí bí tó bá ìgbésí ayé ara rẹ dé nítorí pé a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn rẹ̀ ìdájọ́ ni ó mà ṣe o ó mà ṣe o ènìyàn ò lè sin Olúwa pẹ̀lú mámónì ó ti rí òun sin ìmọ́lẹ̀ kó tó fẹ́ máa sin òkùnkùn orí bí tó bá lé aya rẹ ara yẹn dédé ìjánu bí ó dìgbò ṣe ò lékun méjì ó dẹ̀ padà pàdánù. Aláròyé kéǹtì ẹ̀ iṣẹ́ tiẹ̀ ọ̀tọ̀ iṣẹ́ tèmi ọ̀tọ̀ ó ti jẹ́ pé wọ́n ní pẹ̀lú ẹgbẹ́ gbùmí ọmọ rí gbogbo bí kí n bá ti dẹ́ báyìí bí ikọ́ máa yọ kọ́ ọyẹ kó o bí ọkọ̀ gbà lẹ̀ ni kò mí wò kò sẹ́ni tí gbàgàtà lọ́wọ́ akitì ẹni tó lè gbà lọ́wọ́ mi ò sí o ṣé mọ́tàn torí eléyìí tó wá bá òun ọ̀rọ̀ jẹ́ ọ̀kan ní ń dá sí àmọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ òótọ́ wà ń bẹ̀ a kì í ṣe ìmọ́lẹ̀ ká tún máa tẹ́ nípa lábẹ́ òkun ọwọ́ alẹ́kùn méjì ọwọ́ àpòfo ó pòfo ó pòfo.